tó bá dára àgbà ni aṣíwáwú orí mi má jẹ́ ṣìwàwù láyé mi ẹ̀dá mi mo bẹ̀ ọ́ ẹ̀jẹ̀ dúdú lè gan ó lágbára ìlara ní tó bá ń bẹ lára ẹni ìlara màmá ni ènìyàn ti gbàgbé pẹ̀sán ń bọ̀ ó fẹ̀jẹ̀ sínú ó tutọ́ funfun ìkà ni wọ́n ó ti gbàgbé pẹ̀jẹ̀ tó fi sínú yẹn á dọ̀rọ̀ sóhun lára ò bó pẹ́ bóyá ẹ̀jẹ̀ dúdú lè gan ìnira ló jẹ́ black blood ẹ̀jẹ̀ dúdú black blood ẹ̀jẹ̀ dúdú black blood ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ dúdú tó bá wà lára ogun ni tó bá wà lára ìjọ̀gbọ̀n tó bá wà lára ìdààmú ló jẹ́ o ẹ̀jẹ̀ dúdú tó bá wà lára rẹ̀ o ẹ̀yin ará mi á jẹ́ kó kórìíra ọmọlàkejì rẹ̀ oníjọ ẹ lójú o láti pàdéyàn irú wọn ló máa ń sáré o sóhun tí yóò dá ẹ̀yin ará mi ẹsẹ̀ wọn yára láti tẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n máa ń sáré sí ìjà tó bá dogun fún wọn kì í ṣàánú èèyàn bó ti wù kó mọ́ black blood ẹ̀jẹ̀ dúdú black blood ẹ̀jẹ̀ dúdú black blood ẹ̀jẹ̀ dúdú black blood ẹ̀jẹ̀ dúdú. wọ́n ti bí mo ṣe lálàá ẹ̀ nìyẹn o in fact ìgbà tí mo jí ń ṣe lè rú bà mí I was scared. You say, don't worry. I don't want you to nurse any fear. Torí àwọn àgbàlagbà ní ìgbàgbọ́ pé tí èèyàn bá lálàá pé olódì èèyàn kú bẹ́ẹ̀ yẹn wọ́n believe pé ẹ̀mí gígùn ni. Seriously? Yes, wọ́n believe pé individual yẹn ó máa pẹ́ láyé. He held me like this mo pariwo. Don't worry. It will not happen in real life. Okay. After the dream, when you woke up, did you pray? Immediately tí mo jí ni mo gbàdúrà. No, fine. So it is okay. Ìwọ ò ní kú ikú kan. Àfi yíyẹ, okay? Ṣorí, you as my child. Ikú tó bá máa pa ẹ́. Let it come to me. Ọlọ́run mi ò tiẹ̀ ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ikú kankan ò ní pa èmi àtẹ̀yin lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún mi èmi náà máa pẹ́ fún yín báyìí ní lágbára Ọlọ́run. So you don't worry. Be happy, okay? Have you taken your breakfast? I'm fine. I've had enough. No breakfast. Mi ti jẹ mi ti yó. Mary. Well, my wife, I don't fuck. Well, I don't go. Well, I don't fuck. Authority, I don't go. Well, I got. Malam Audu. Yes, sir. Kí ni kọ́ntọ̀kọ́ntọ̀ tó ń sọ lẹ́nu? Ó ń sọ wípé ìyàwó I don't pack, I don't go. Yes. What's the meaning of that? Yeah, my wife, I don't pack. Well, I don't go. I got. Well, My wife? yes.
ṣé o ń sọ fún mi pé ìyàwó mi ti pààkì ẹrù kúrò lé ló ń sọ ń sìn. Yes, Aga. sórí ẹ pé ṣá tó bá jẹ́ ìpèrè ló ń ṣe dá padà sọ pé ò ṣeré mọ́. Hello ma, ẹ kúrò lẹ̀ ma, ó tójọ́ mẹ́ta ma. Ìyàwó mi mo ní kí n béèrè bóyá ó wà lọ́dọ̀ yín ni ma. Ìyàwó mi ò sí lọ́dọ̀ yín. Mo délé ńsìn ní Malam Audu Alimongiri tàgbà sínú lé ń sọ pé your wife I don pack I don go. But mi ò understand gbogbo kọ́ntọ̀kọ́ntọ̀ tó ń sọ lẹ́nu ma. Okay ma, máa ṣe bẹ́ẹ̀ ma. Thank you ma. Mi ò lérò pé orí ẹ pé sórí ìgbà tó ti ń dé fìlà sí ẹ̀yìn pàkọ́ ni mo ti mọ̀ wípé ọpọlọ ẹ ó ti sún sẹ́yìn. O ò ní ọpọlọ kankan, ìyàwó ẹ ló máa kú nílé ṣó ti gbọ́ àbí kí n tọ́ ọ̀bọ̀ ẹ lójú wo bó ṣe rí. Black blood ẹ̀jẹ̀ dúdú tó bá wà lára ogun ni tó bá wà lára ìjọ̀gbọ̀n tó bá wà lára ìdààmú ló jẹ́ ẹ̀jẹ̀ dúdú. Ǹjẹ́ mo ti délé ayé wo jẹ báyìí rí? Ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ tí rí nǹkan kan mo ẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò. Mo rọ̀ páyé mi tún lè wá padà já báyìí. Ọlọ́run bá ń gbọ́ tí ọbẹ̀ ilé bá ti tán màá wá ro ẹ̀fọ́ sọ́tọ̀ omi ọbẹ̀ tí màá sè sọ́tọ̀ máa ń la báyìí kàpìtì báyìí màá wá ṣe máa láìkí bí edé bí ìgbín ẹja rẹ̀ dúdú kíkà yẹn. Wà á lè ra ìyàwó mi ó sùn rèé. N kò mọ̀ páyé kan tún bẹ fún mi mọ́ ìjọ náà. Ẹ̀yọ̀ bá pẹ́ lùmí náà. Owó wà ìfọkànbalẹ̀ dé wà lọ́dọ̀ títí yín. Gbogbo ọ̀rọ̀ pa àwọn ọ̀dùn náà. Bá wa kan náà. Àmín. Ìrora àná ìkó sapa yín lórí. Àmì ò jẹ́ ìrù rẹ̀ nù. Aya mi. Ọ̀nà ojú tá a sùn lójú yọ yàtọ̀. Kí ló wá lè tó yà? Wọ́n fún ọ ní O for apple jẹ́. O for apple. B for boy. O for elephant. O for carrot. O for cassava. Ó kọ́ ni gbogbo ẹ̀. Sí wà mbẹ̀ yóò wà mbẹ̀ bí sí. Ìbéèrè mi ti mọ̀ sí O for apple. A for apple. O for cassava. B for boy. O for carrot. Àjẹpẹ́ tiẹ̀. Mo wáyé ìyá. Àjọ jẹ́ pẹ́pẹ́. Àmì àṣẹ agbára Ọlọ́run. Ikú ò ní gbà mí mọ́ ọ lọ́wọ́. Àmì ẹ̀ Ikú pọ̀. ò sì ní gbà wọ́n náà mọ́ mi lọ́wọ́. Àmín. Àjọ bára wa kalẹ̀. Àmín. Bọ́kọ́tọ̀ mo tún fẹ́ di àtìpalà lẹ́yìn rẹ̀. Òun ni bọ̀kọ̀tọ̀ ló lè ṣe ìgbín ló lè ṣe pẹ̀lú. Oríṣiríṣi ìgbín lọ́wọ́ àwọn. Àti àwọn Àwọn ẹ̀rọ gbogbo ìgbín tó bá wà ní wọ́n jẹ. oríṣi ìgbín mélòó ló wà. Èmi máa ń gbàgbé rí ni àwọn ọmọ tí ì jẹ́ rí. Tó ní irun. Àwọn náà ló ń bọ̀ wọn. Ìyẹn pẹ̀ já sí. Já sí. Àjájá kàtàkì èmi. Òjáyọ̀ kàtàkì bàbá onílé kúndé. Ìgbín onírun yẹn lè rà lọ́jà. Ọ̀dọ̀ bí nìkan lẹ ti lè rí yẹn. Ẹ̀wọ̀n náà lọ́wọ́ wọn. Ìgbín kejì yẹn ni màá lọ ra wà lọ́jà. Kò sí wàhálà ọ̀rọ̀ àwọn. Ọ̀rọ̀ ayé dùn gbẹ jù yàrá. Àṣewọ̀ lọ́lọ́ kọ́ mọ́ mi látòdì ọ̀run. Ilé àánú olú ẹ̀ ìwé kì í sùn. Ṣé tíyàwó mi bá tiẹ̀ wá ṣẹ́ mi ọwọ́ ara mi ló wá kú kí n tẹ̀ fi kó ẹrù ìyàwó mi kí n tẹ̀ wá dáadáa. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí? I'm sick and tired of not seeing my wife. Bí mi ò ṣe rí ìyàwó mi yìí àárẹ̀ kan ti ń ṣe mí lágọ̀ọ́ ara mi. Mo pe mọ́mì ẹ̀ nígbà tí mo pe mọ́mì ẹ̀ ń jẹ́ kó yé mi wípé ó lé mi ni mo fi ọwọ́ ara mi báyìí ni mo fi kó ẹrù òun síta. Báwo ni mo ṣe fẹ́ fi ọwọ́ mi kó ẹrù ìyàwó mi síta? How is that possible? Kò possible tó bá tiẹ̀ wá ṣẹ̀ mí gangan tó jẹ́ pé jáde láàrin wa ṣé the next thing tó kù fún mi ni wípé kí n dẹ̀ mọ́ ara mi báyìí kí n dẹ̀ fi kó ẹrù ìyàwó mi síta. Uncle, ẹ̀yin náà ni mo yìí máa bẹ̀ ẹ ní sùúrù Ọlọ́run àṣẹ ní rere fún wa èmi náà ti ń pe aago ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta aago ẹ̀ wọlé mo máa bẹ̀ yín náà ní kẹ́ ní sùúrù. Ẹ wo mo ti ní sùúrù tó ẹ kàn sọ wípé kí n ní sùúrù tí mi ò bá ní sùúrù ni bí mo yẹ bẹ ṣe ń wo mi bí mo yẹ sọ lẹ́ẹ̀kan mo ti ń sìkì o
àìrí ìyàwó mi bí mo ṣe nífẹ̀ẹ́ tó ó ti ń dà rẹ̀ sí mi ní àgọ́ ara ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwa méjèèjì àjọ dá májẹ̀mú wípé mo fẹ́ lójú mo fẹ́ ní mú ni kó ojú nìkan là ń rí sí ibo ni mú wà ẹ bá mi wá imú kó tó di nǹkan míì sí mi lára kí tó fall sick. bó ṣe ti lọ station ṣá. kí lè ń sọ yìí police station kí ni mo fẹ́ lọ ṣe ní police station ṣé kí n lọ rìpọ́ọ̀tù níwájú ọlọ́pàá wípé ìyàwó mi fi ọwọ́ ara ẹ̀ ó fi kẹ́rù kún un lé ṣọlọ́pàá gan ò ní bú mi ẹ̀ mọ̀ pé èbú ara tèmi gan níbi tí mo dàgbà dé wọn ò ní bèrè pé kí ni mo ṣe after mi ti ẹ̀ ṣe ìyàwó mi màmá lọ yẹ̀yẹ́ ara mi lójú àwọn ọlọ́pàá wípé ìyàwó mi ti kókó lé kó bá mi wá no mi ò lè ṣe. bá máa wá náà ni nǹkan tèmi máa suggest pé bí akẹ́pà lọ sọ́dọ̀ mọ́mì with mọ́mì ọlọ́run àṣẹniire fún ẹ má dẹ̀ ronú kẹfọkàn ara yín balẹ̀. mo ń ronú o tẹ́ bá rí mi rí pé mo ti rù ju ti tẹ́lẹ̀ lọ mo ń ronú o àìrí ìyàwó mi ń jẹ́ kí n ronú mi ò jẹ́ mi ò mú bẹ́ẹ̀ ṣe ń wo mi tẹ́ bá fi nǹkan sí mi lẹ́nu gan kò ní lọ tẹ́ bá ní mú nǹkan mi ò lè mú mi ò lè ṣe anything. ẹ̀yin náà ṣàmọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ ìyàwó mi tó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn bí mo ṣe sọ ẹ wo mo ti ń sick o kí nǹkan ìrònú bá rẹ̀ tún lọ pọ̀ nǹkan tí ò dá sí mi náà lára. Gàzálì o. Sámọ̀. Bóòlì. Gàzálì mi. Sámọ̀. Gàzálì. Sọ́ọ̀sì wa yẹ kó jẹ́ pé èmi ni wọ́n ṣètò padà wá bí. Ṣé kò yẹ ká ẹ lè pè mí lórí aago pé fìjìláńtẹ́ máa bọ̀ owó rẹ̀ ó ti rẹ́dì gẹ́gẹ́ bí àdéhùn. Kí ló dé tẹ̀ títí wá ránṣẹ́ pè mí látàárọ̀ pé kí n wá gbowó tó wá jẹ́ pé gbà mọ́ ṣẹ̀ wá dé tí wọn bàbá yẹn ti fẹ́ jáde nù kí ló dé tẹ̀ ń ṣe báyìí Sámọ̀. Ọ̀dà owó iṣẹ́ tí mo ṣe owó fìjìláńtẹ́ tí mo ṣe òun mo wá gbà o. Ṣé bí mo sọ fún ọ ọ̀sẹ̀ kan ni mo dá ìwọ lọ ń dájọ́ mẹ́ta èmi ò dán lé ní ìrànwọ́ ọ̀ràn yé ti gbowó owó ètí ìdélẹ̀ ni. Sámọ̀ landlord association ń bolẹ̀ ti gbọ́ pé àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ṣé bí ẹni tí ara bá ní ìmọ̀ wá kára ó dẹ̀ wọn ni sẹ́yìn ríbi tẹ́ni tára dẹ̀ ti ń wà níra rí ẹ̀yin lẹ́yìn gẹ̀mí lówó lẹ̀ ń dọ́ṣẹ̀ kan èmi tẹ́mi sì fẹ́ gbowó iṣẹ́ tí mo ṣe mo lọ́túnla èmi ló sì pọ̀túnla ìjẹta mo wá bí ẹ wo wọn ò fẹ́ wàhálà o jẹ́jẹ́jẹ́ wàhálà ń lọ fúnra ẹ mọ̀ jà lọ rí fọwọ́fà Sámọ̀ ẹ wọlé ẹ sì kówó sẹ́ẹ̀ mi fún mi. ṣé ká ti kó fún mi kó fún ọ. ẹ dákun sẹ́ẹ̀ lè jẹ́ kí n rókò àwọn tí ò tí ì sanwó tẹ́ ẹ bá fún mi lóko àwọn tó ju owó ọlọ́dẹ ládùúgbò tó gún ọba pẹ́ lómi ẹ pé bàbá mi kọ́ ló bí mi tẹ́lómi ọba sùn tí ọba jí mọ́ ẹ pé ẹ fi kárẹ̀ mi ẹ fi rómù mi. Gàzálì ọmọ kò ní méjì kí n kọ orúkọ ọ̀ràn láńlọ́ọ̀dù association yòókù yàjọ ń ṣèpàdé kí n kọ orúkọ wọn fún ọ ṣé ọkọ lẹ́sítà àdúgbò yìí ni. sẹ́mi kọ́ lè ní secure life fún yín sẹ́mi kọ́ ní security sẹ́mi kọ́ ní vigilante. ó dẹ̀ mí èlé kọ orúkọ ọ̀ràn láńlọ́ọ̀dù ẹgbẹ́ mi kò ọ́ wò ọ̀dẹ ní sẹ́ẹ̀ tiẹ̀. Sámọ̀ ayé rẹ̀ sì tó ṣe bàjẹ́ ayé rẹ̀ bàjẹ́ ó tún gba rìsíìtì. ọ̀tà mi lẹ́yà. bẹ́ẹ̀ àmọ́ tá a láyà. ọ̀sẹ̀ lè tà wọ́n náà. ọ̀sẹ̀ lè tọ̀. wọ́n jẹ́ kó ọmọ pẹ́sẹ̀ lè ta ni ilá ní bàbá mi mò ní jẹ́ kó sọ. nílẹ̀ ìbọn nílẹ̀ bàbá yẹn. ilé gbólúkà ni ilé bàbá mi lọ́sẹ̀. ilé gbólúkà ni ilé bàbá mi là. ọmọ ń fẹ́rí ọ̀ká ọmọ ń wá wàhálà. ó rí wàhálà. ọ̀sẹ̀ kan. ìbàbà rẹ̀ ọ̀sẹ̀ rìn. Sámọ̀ bí wọn bá gbàdúgbò yẹ kó pé bàbá mi. Gàzálì ọba àdúgbò yẹmi jẹ sí àmàlù lélẹ́rí. wọ́n jẹ́ kó àmọ̀ yìí pé ògùn tó lóun ó pinrin ọ̀gbọ́dọ̀ pinrin ògùn tó lóun ó pẹ̀fọ̀ ọ̀gbọ́dọ̀ pẹ̀fọ̀ àmọ́ roro ẹ̀fọ́ roro àwọn ní kábẹ́. dákẹ́ ẹnu ẹ aṣọ tètè ní wọjú ọjọ́ àrígbẹ̀dẹ̀ ní wẹ̀pẹ́ nípalẹ̀ àṣàṣì nípalẹ̀ àṣàṣì ògidì ọmọ rí ẹbẹ nímọ̀lẹ́ àníwọ̀n àwọn fẹ́ fọ́jú ni. akálà máa gbé ló méjì ó òyì gbẹ̀gì ló wúrò mi. ọ̀kan bí ló bí ọ̀kan mi ọlọ́mọ inú ò ní bí ọ̀kan bí kó pọ̀ kọ́ mi ọlọ́mọ akámọ́rúkúrú fìbọn tí wọ́n bá jà lórúkọ tí ọmọ ń bá wàhálà ọdún kẹ̀kẹ́ gbọ́mọ lọ́jà lórúkọ tí wọ́n pè sọ. bọ́ọ̀ bá wọlé ìjọba jáde lórúkọ tí wọ́n pè sọ amúwọn bí ẹ̀mú lórúkọ tí wọ́n pè wọ́n jẹ́ kọ́ ọmọ. yèmí ayé rẹ̀ ó bàjẹ́ bọ́pọ̀lọpọ̀ yín ṣe é ṣe nu bẹ́ẹ̀ bá wá gbowó fìjìláńtì ẹlòmíì ọmọ fi gbọ́ bùkátà bẹ́ẹ̀ yẹn bá fowó oṣù mi rán mọ́ ṣùkú ọmọ wọn kọ̀ ní ọkọ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìyẹn mi mo sọ bẹ́ẹ̀. sẹ́jọ́ yìí ní gbọ́wọ́ yìí kọ́wọ́ kọ̀ọ̀kan. iṣẹ́ tẹ̀mí ń ṣe tí wọn ò ní fẹ̀kẹ̀ balẹ̀ ìwọ sùn tìyàwó yín gbogbo ẹ̀yìn ará àdúgbò ẹ̀ máa ṣe tìkẹ́tìkẹ́ ẹ̀ máa ṣe tìkẹ́tìkẹ́. ọ̀dà kọ́ lẹ́yìn ọ̀fọ̀ lẹ́mi ni ọ̀fọ̀ lọ́ọ́ pè lọ́ọ́ pé jísọ́ọ̀sì jísọ́ọ̀sì inú ọ̀fọ̀. kò sẹ́ni tọ́lọ́ wọn. wà láyé tà ọ́. kò sẹ́ni tọ́lọ́ wọn èmi wọn tọ́ bẹ́ẹ̀ fún ọ kò sẹ́ni tọ́lọ́ wọn. èso ti ń bọ̀ tọwọ́ mọ́ wà láyé tà tọkọ yìí bá lọ kó pé bàbá mi kúrò. ọkọ èwo. ọkọ yìí. ọ dábàtọ̀ mi dúró. wọ́n jẹ́ kó ọmọ pé ọkùnrin pàgbé. wo ìgbé ni wọ. ọkùnrin pàgbé. èèlò ọbí ẹlẹ́dẹ̀ ni. ọkùnrin pẹ̀lú abáwọn ọkùnrin pàgbé. bàbá rẹ lọ kọ́ ọ lè lọ. bàbá tí ọkọ̀ ìbá kò lẹ́yìn. èmi dúró sí i. wọ́n jẹ́ kó ọmọ. dúró sí i. ọkọ̀ yìí wọ́n fọ gbogbo ọkọ̀ yìí wọ́n fọ gíláàsì. bọ́ọ̀ bá tàṣí ní fásitì báyìí èé mú ọmọ ní géètì òní. dúró bẹ sọ́kọ. wọ́n lọ rí burúkú ẹ̀pà yáyà kíá. tó bá wà lára ìjọ̀gbọ̀n tó bá wà lára ìdààmú ló jẹ́ ohun ẹ̀jẹ̀ dúdú.
olówó orí Fadérera. Ọ̀nì ṣebí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ó kàn mí sókè omi sílẹ̀ mo ní kí ló ṣe. Fadérera aya mi inú mi ò dùn aya mi iṣẹ́ fìjìláńtẹ́ tá à ń ṣe ká máa sọ lówó ká máa sọ mẹ̀kúnnù ká máa fi kùn gbọ́ tútù mọ́jú kó wá dà kókò tó yẹ kí wọ́n fún wa lówó sẹ́ kó jẹ́ gbàyùn náà mọ́ wa sóríṣiríṣi àwáwí oríṣiríṣi inú mi ò dùn Fadérera njó láàsì lè dà ó dùn rí mọ̀ yan ọyẹ yan láti ìgbà tó sì ti wọnú ìgbésí ayé mi inú mi ń dùn ni àmọ́ n ò rí ìtọ́jú tó n ò rí ṣe fún ọ ìgbà míì kí n gbé ọ́nú ọkọ̀ kí n máa gbé ọ kiri kí n máa fi ọ́ yan gàn kiri ṣùgbọ́n owó tí mo fẹ́ ná dà iṣẹ́ fìjìláńtẹ́ lóòótọ́ Elédùà àfihàn mi látòde ọ̀run àmọ́ èrèdí rẹ̀ tá a jẹ́ dà ìdínú inú mi ò dùn n ò mọjọ́ tí mo fẹ́ ṣe lè dà o. ju gbogbo ẹ lọ kò wá tó rírò solution lè yẹ kéèyàn wá sí problem ẹ kí wàá nìkan tá a fẹ́ ṣe báyìí sìn. mo tiẹ̀ ti rò lọ́tún mo ti rò lọ́sì sórí inú ìwé àkáǹtì oògùn tí ń bẹ lọ́wọ́ mi tí mo jogún àwọn egbògi kan bẹ́ẹ̀nbẹ́ débi pé béèyàn bá lè rí owó tó ṣe ayé olúwa rẹ̀ ọ̀dà béèyàn bá ṣe láàárọ̀ yóò dolówó lọ́sàn bó bá ṣe lọ́sàn yóò dolówó rọ̀lẹ́ bó bá ṣe rọ̀lẹ́ yóò dolówó bẹ́ẹ̀ ni aya mi àwọn nǹkan téèyàn fẹ́ rà ń irú orí ẹkùn ní ìsìn 16 ìyá àgbẹ̀ 101 ìyá àlùkò 101 ìyá onídẹrẹ́ 101 bẹ́ẹ̀ ni ìjàpá 101. wá níbo la ti fẹ́ rí adúrò owó tó tó yẹn ìwọ náà mọ̀ pé kò sówó kankan mọ́ lákàntì mi gbogbo owó tó wà ní àkáǹtì mi láti ná tán. aya mi ní tèmi tí ẹ̀ ń rò ní pé irú ọkọ̀ rẹ tí bẹ́ńtà tó gbé dọ́dọ̀ mi bóyá tá a bá tà èyí ó sì rówó a bá sì ti rówó gbogbo nǹkan bá ti bọ́ sí a sì tún ara ọkọ̀ mi gbogbo tá a fẹ́. bí ló gbé kó tà. Fadérera pé kí n lọ rèé ta ọkọ̀ òun. ṣó wà létò yẹn ni ṣebí nǹkan tí ń bá ní ìwọ náà ló ní kí ló tó ẹ̀ṣẹ̀ ń sọ yẹn fún mi fún. aya mi bó o ṣe dùn mí inú rẹ ò ní bàjẹ́ so kó tó di pé mo sọ̀rọ̀ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí pé nígbà tó jẹ́ pé ń ṣe ló gbé ọkọ̀ wọlé mi mo ṣe wá pé mo ṣe wá dùn mí inú rẹ ò ní bàjẹ́. wà ó ṣó dé ẹ lójú wípé owó yìí máa tó ṣàtàbàtà mọ́tò yẹn. yé ìparipa wo aya mi yóò tó a wà ṣeré débi pé gbogbo àdúgbò ilé tí ń bẹ ládùúgbò pátápátá làárà. ìyẹn ti di dandan a máa sọ bí ìbàdí ẹ́sítéètì ni. ẹ́sítéètì láàsọ di ẹ́sítéètì Kọ̀sálí Asoroko ọkọ̀ Fadérera ẹ́sítéètì Nigeria Limited PSC láàsọ gbogbo ẹ̀ wò sórí mo ti wá dùn mí nù wọ́n jọ lójú sórí pé mo mú àgbo alẹ́ kan lẹ́ẹ̀kan àgbo alẹ́ wọn wà á tuntun nù. Kọ̀sálí ó ti rẹ̀ mí o. n bá ti wá gbọ́ ọmú báyìí ọmọ gbọ́ Kọ̀sálí Asoroko ó gbá aya rẹ̀ mú ìkà. tilẹ̀ ní ọ ti rẹ̀ mí ìkà. tó bá wà lára ogun ni tó bá wà lára ìjọba gbogbo àwa láńlọ́ọ̀dù la ránṣẹ́ sí yín a sì dúpẹ́ pé ẹ jẹ́ wa owó oṣù yìí ta jẹ yín rèé tí n bá ti fún yín lówó yìí sí Mr. Kasali àfẹ́ṣẹ́ yín mọ́ ládùúgbò yìí àti ẹ̀yin àtàwọn ọmọlẹ́yìn yín àfẹ́ṣẹ́ yín mọ́ ládùúgbò yìí. bí mo ti ṣe gbowó ìlọ́wọ́ yín. ẹ má lérò pé mo ti ń lọ o n ò tí ì lọ rárá bẹ́ẹ̀ ni ẹ la lọ́rọ̀ bá àbálà kí iye yẹn ẹ dákun ṣé 50,000 ní bẹ́ẹ̀ owó oṣù kan àbí ẹ dákun kí n déètì èmi náà. 15 lè ní. èmi 15 ọ̀dà ẹ wá sanwó oṣù tó kọjá fún mi lọ́ndì 15 tóṣù yẹ ẹ fi sí ẹ wá lè dá mi dúró kò lè ṣeéṣe síbẹ̀ náà ni wọ́n ti dáyàn dúró ni kò lè wọ́ọ̀kì bí láńlọ́ọ̀dù ọba lé tẹ́nàntì kú òun lé rẹ̀ ṣéjọ́ kan náà ní mọ́ lé àti pé kí ni mo ṣe tẹ́ ẹ fẹ́ lé mi. ẹ rí iṣẹ́ ọwọ́ yín ni. ìtumọ̀ iṣẹ́ ọwọ́ ta ni. lẹ́yìn tẹ́ bá ṣí àmà wà jà tẹ́ fún lépè tẹ́ ṣe bó ṣe wù yín òun lọ́wọ́ rọ tẹ́sẹ̀ rọ tí sàmà ló lè sọ̀rọ̀ ìwọ ọkùnrin yìí. ṣé ohun tí ọba sojú èèyàn séèyàn máa ń jẹ́rìí rẹ̀ ni ẹ má máa jẹ́rìí tí ó gbé yín lọ kéré máa ń jẹ́ ṣé kì í ṣe sí àmàlù nípa ọ̀sẹ̀ ni ó tàn kíníkan ni ó tàn òun ẹ jẹ́ bí ládàá bóyá kò tó ta mọ́pẹ́ lọ́pẹ́ tàbùlù padà èmi è báyàn jà báhùn èmi è báyàn jà bẹ́ẹ̀ mi bá fẹ́ báyàn jà kó ní tòun ó kú tán lẹ́sẹ̀kẹsẹ̀ mi è pààyàn sáyé bẹ́ẹ̀ ni ọjọ́ tájá bá fojú dògún ọjọ́ náà lògún pa èmi ikú gbóná lajá kú inú àgbàdo ẹ̀jẹ̀ ní sùn. ilé kìrìsìtẹ́nì. ẹ dákun ẹ fi kìrìsìtẹ́nì ilé jáde Jésù ń gbọ́ èmi
bẹ́ẹ̀ mi bá ń báyàn jà ń báyàn jà báwọn kí tolúwa rẹ̀ bàjẹ́ tán pátápátá ẹ dákun ẹ ṣe sùúrù ẹ̀yin ẹ ṣe sùúrù náà ẹ má ìṣàn kankan ẹ ṣe sùúrù èmi lélẹ́ mi o ẹ wá jẹ́ ṣàlàyé nǹkan kan fún yín ṣe ẹ ládùúgbò yín tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo ti rì mọ́lẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ibi tí mo sọ èyí tí ń jẹku èyí tí ń jẹja èyí tá a forí ẹyẹlé èyí tá a fàgùntàn ẹja àgùntàn ṣe ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ẹ lè mọ̀ n ò sẹ́ni tẹ́ lè dá dúró. ẹ fi yẹn sílẹ̀ kí lè lè rìn mọ́lẹ̀ ládùúgbò wa ṣé ọmọ bíi táwọn náà ti wá ni àti ilé jáde ọmọ ilé ni wá alẹ́nu ọ̀wá náà lóògùn. ìyá àti ilé wa yìí náà dà tí wọ́n bá sọ pé ẹ̀rùn oníwo ni ọkàn jẹ́ ìmọ̀ràn gbé wá ni. Mr. Kasali. wọ́n jẹ́ ká ẹ mọ̀ pé n lè ṣe ẹran rírọ̀ èmi Kasali òjò tí òṣù tí ọ̀rọ̀ èjì wẹliwẹli tí í ṣe tó ń létà lẹ́jọ́ sí bá ṣòfò ẹ ṣáré. Mr. Kasali ẹ ṣe sùúrù o bóyá nítorí ohun obìnrin tó jẹ́ lójó jẹ́ kó lè létí yín àbá yín jà o. bẹ́ẹ̀ bá bá mi jà ńkọ́ ẹ̀yin ọ̀bá lù mí torí pọ́jọ́kùnrin ẹ̀ bá lù mí. gbogbo àwa láńlọ́ọ̀dù àdúgbò yìí àti pòǹpọ̀ sọ́wọ́ kan pé àfẹsẹ̀ yín mọ́ ibi tẹ́ bá wa dé yìí ó tó gẹ́. ọ̀dà bẹ́ẹ̀ bá wà lẹ́ẹ̀ dá mi dúró èmi ọ̀dára mi dúró ẹ̀ tó bẹ́ẹ̀ wọ yín ọ̀wọ́ bẹ́ẹ̀ ni bá dán owó rẹ̀ ọ̀ lọ sí. wọ́n jẹ́ ká mọ̀ Ifá Kéré-Fínú sọ pé òjò ní gbẹ̀dú ọ̀run bára lẹ́sìn ọ̀run òdùdù tí dúrí elémèrè kórí elémèrè ọmọ bàbá bàjẹ́ bẹ́ẹ̀ ni. balẹ̀ lórí ní ọ̀pá nípa símọ̀ràn mi ọkùnrin ṣe sí ọ́tẹ́sì ń gbó bí ajá obìnrin lásánlásán ẹ wò ẹni tí wọ́n bá bíire nígbà máa wà lójú ogun tí mo bá bọ́ta lárugún tí mo káàkiri ní tó ń jáde sí. Mr. Kasali àbáyíjà ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n lọ́ọ́ ṣe chairman ẹ fi sílẹ̀. Fadéyẹra kí ló ń ṣe ń bí mo ti ń wá ìkiri látọjọ́ yìí ṣé nǹkan tí mo gbọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. ọ̀rẹ́ kí ló ń gbọ́ ń gbòòrò. mo ti ń wá ìkiri látọjọ́ yìí kí ló ṣe sim card ẹ. ṣé mo sọnù ni mo change number ni mi ì dẹ̀ kọjá bí tí mo wà yín. by the way oyún inú ẹ ta ló ní ọkọ ẹ ni àbí báwo ta ló ní. ibi báyìí ilé ọkọ mi ni mo wà ẹni tó dé mọ náà ni. ọkọ ẹ ta lọkọ ẹ. wo ọkọ mi tí mò ń gbé lọ́dọ̀ yìí ló lóyún ṣé bí wọn náà ló introduce mi sọ́kọ mi. bàbá Kasali ọlọ́dẹ aṣòrókò. Kasali. ẹ ṣé mo ní kó wá fẹ́ ni àbí ọ̀rọ̀ tó ń sọ òye mi ni I don't get you ṣé mo introduce ìdàgbé kó wá fẹ́ ni kí ló ń ṣẹlẹ̀. ṣé mi wá wà òkè bó ṣe bá mi yín ni àbí kí wàá ní gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ lé mi lórí ń sìn. ó wà òkè pẹ̀lú bíi ṣé mo rí tẹ́lẹ̀ àti báyìí lélẹ̀ torí òun sọ̀rọ̀ ń sìn you are happy you feel more comfortable ọ̀rẹ́ mi you understand ẹni ó dẹ̀ ló wà happy. wo bí mo ṣe rí tẹ́lẹ̀ kọ́ ló máa tà mo wá sábẹ́ ààbò ni tèmi yé mi ọ̀rẹ́. mo ní bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù èdèbí tó di pẹ́yìn lóyún fún ara yín. ẹ kú débẹ̀ ẹ ká ṣe dáadáa ni ṣàfíà ni ṣúta àti how are you rẹ looking good rẹ excellent lé ara ìdí rẹ bóò ní sọmọ mi kíkì kíkì wò lẹ bọ́lá rè wọ́n wò lẹ láàfù ìyàwó mi ló kó sí lórí wọn mọ̀ pé wọ́n mọ̀ fún ọjọ́ mẹ́ta. ó ń sọ pé kí ni mò ń ṣe ń bíbá iná ló ń bá mi sọ. ń gbọ́ ọ̀ṣọ́ bẹ́ẹ̀. ẹ má dá lóhùn ṣé bá kan sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ tó mi rí látọjọ́ yìí lèmi ṣe wá ń bàjá pé bo ló lọ tí ò sọ fún mi inú mi dẹ́ẹ̀dùn pábẹ́ àbòyìn gan ló wà. bọ́ bá sọ bẹ́ẹ̀ sọ fún mi pé ọ̀ṣọ́ bẹ́ẹ̀. ní sọ bẹ́ẹ̀ kẹ̀. àmọ́ bọ́ bá sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ o ìjọ tẹ́gùn dalẹ̀ aṣọ bọ́ lórí egungun ìjọ tẹ́kọ̀ lọ náà sì dalẹ̀ ìjọ náà lóṣù lókè pẹ̀ mo bá ń gbọ́ má dalẹ̀ o bọ́lá má dalẹ̀ o ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ má dalẹ̀ o má sọ bẹ́ẹ̀ o ìsọkúsọ ni o má sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí ọ̀dá ni o àbọ̀rọ̀ mi ò yẹ o wá tójọ́ mẹ́ta wọn ò rí ọlọ́dọ̀ mi sọ ń bá mi jà ní. sọ wá mọ̀ nǹkan wá fún mi ni. ọmọ yín náà ni àmú nǹkan wà. àmú nǹkan wà o bàbá rẹ ọ̀pọ̀ àtà mú fún kó fọ́rẹ̀ rẹ̀. máa padà wá rí yín. kọ́ padà sọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ń dayọ̀. àmọ́ má dalẹ̀ o ẹ̀ á balẹ̀ lọ má dalẹ̀ ọ̀dà. ó ṣe ọ̀rẹ́ mi má bínú pé mi lè sìn ẹ́ ó rẹra díẹ̀. ó ti ṣe díẹ̀ tí mo ti dúró. torí ọwọ́ àgbà owó ìdání ó ń lọ ọjà ó lọ rè rà mọ́ òyò ó ṣe fún mi àmọ́ má nà tán o sórí mo ti wà lẹ́nu ọ̀nà ó ṣe díẹ̀ gbogbo tí ń sọ pátápátá mọ̀ gbọ́ tí ń sọ o ṣùgbọ́n bó ṣe wà ń
ẹni tí tiẹ̀ ti bàjẹ́ ni o yóò máa wẹ́ni kúra ni o bí tiẹ̀ ò bá bàjẹ́ yóò pò fẹ́ lé ọ́n di ẹrù rẹ mọ́jọ́ lé ọ́ torí ẹni tí tiẹ̀ bá ti bàjẹ́ yóò máa wẹ́ni kúra ni ayé rẹ ò ní bàjẹ́ ọ wà lọ́jà ọ lọ rè mọ́wé ó fi rà mọ́ òyò ó ṣe fún mi ọ tún wá gba séjì wọ̀ bẹ́ẹ̀. aya mi o aya mi o. Hi, are we there? Yes, Daddy. Yeah, I've invited you for very serious discussion, okay? Alright. Àwọn Yorùbá wọ́n ní tí ọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni. Ayọ̀mídé. Yes, sir. Ó ti tó kó mú ọkọ wálé. I want to see my grandchild. You know, we ó pọ̀ lọ́wọ́ mi. And tí wọ́n bá ti lọ́kọ ńsìn tó ń bímọ sí à ń pọ̀ sí nìyẹn, okay? Mo fẹ́ kó dùn mí nínú kó ṣe yẹn fún mi. Definitely, Daddy. Ó di dandan kẹ́ gbé ọmọ mi. Ṣé ẹ̀yin rò pé tí n bá ṣe tán tí mo marry tí mo kúrò nílé yìí? Fíìmù báyìí nìkan ló máa kún nínú ilé yìí. Forget about me. You don't worry about me. No, anyway, I have to worry about you because you know I love you so much. So I'm worried about you. No, mi àti Baba Congo máa wà lẹ́nu. Baba Congo, kí ni Baba Congo fẹ́ ṣe fún yín? Ẹ ní ìdèyàn tó máa tọ́jú yín tó máa ṣèkẹ́ yín, at least someone to represent me. Èmi wò pé bóyá kẹ́ wá ọmọ kékeré kan tẹ́ máa fẹ́ tẹ́yìn àti ẹ̀ máa jọ máa wà nílé tẹ́jọ́ máa kọlura yín. Yes, girl, you've spoken well, but it's just not possible. Impossible? Why? Because such individual does not exist. The only person tó ti fún mi ní irú ìfẹ́ tí mo need láyé ò ní ìyá tó bí ẹ. And she's dead. Èèyàn kan náà tó tún love me bí ìyá ẹ ṣe love me is you. But I can't be here forever. That is the thing. And you need to be happy too. So, you will make me happy to be married. To bẹ̀rẹ̀ sí bímọ. Tí mo ra ọmọ ẹ tó kú wá bá mi bíbá. Oh, fine. Oh, I will be happy. Okay, sir. Nǹkan tí màá ṣe fún yín náà ni. But Dad, ṣé ẹ feel pé do mo appreciate gbogbo nǹkan tẹ́ ti ń ṣe fún mi o. Mo mọ̀ pé ẹ love me gan, care and concern tẹ́ ń fún mi. Bí bàbá Congo ṣe máa ń gbé mi káàkiri yẹn. Mo fẹ́ kó stop. Why? Mo ṣe pé mi ò appreciate it. I love everything you've been doing. But mo feel pé bó ṣe máa ń gbé mi jáde tí máa kọ jókòó sínú mọ́tò lẹ́yìn báwọn èèyàn ṣe máa ń rí mi. Àwọn èèyàn míì tí wọ́n mọ̀ pé dádì mi ló ní mọ́tò wọ́n lè máa feel pé mi ni mo ní. Ẹ̀dẹ̀ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń lé ọkùnrin tó truly nífẹ̀ẹ́ èèyàn kúrò lára èèyàn. Àti pé ìlú ìgbọ́n ti le ju nǹkan ta lérò lọ. Àwọn kidnappers everywhere lọ́wọ́ they are here, they are there. Mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kán wá kidnap mi kán máa béèrè owó kan tí ò sí lọ́wọ́ yín. Wọ́n lè fi pé bóyá lówó ju bẹ́ẹ̀ ṣe lówó yìí lọ. I think you're making sense. You're making a good sense. All right. All right. Plus the fact that whoever is coming to say, I'll marry you, will not be a gold digger. One. That is one. Then he will be coming with real love. I dance your dance. I dance to your music. Thank you. Yeah. Baba Congo will be driving me alone. Oh. You drive yourself. Mo fẹ́ àwọn mọ́tò yẹn gan ti tóbi ju if tí bá lè get a smaller car tí màá máa wà. Ẹ̀ẹ̀kan kan gan mo lè jáde kí n má gbé mọ́tò jáde. I just want to be free. Mo fẹ́ free kí n kọ simple. But I wouldn't want you to drive a small car, you know. So bring a guy home, get married, give me good children, and okay. Enjoy life well. Now, I've given you the freedom to start driving yourself around.
but no night drive. But Daddy, a ti sọ eléyìí, a dẹ̀ ti conclude, a ti gba èmi ò dẹ̀ wọlé lóru mọ́. Let me just hammer on it. Okay? All right, okay. Ṣùgbọ́n pé wọ́n ní ẹni abíire kì í rìn rò. Bẹ́ẹ̀ni mi ní rìn rò. And thanks for the freedom. Deal? Deal. Thank you, Daddy. ذلك جزاهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فما كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. ìyá wa ẹ dákun gẹ́gẹ́ bí n tá fi parí àyà yìí tó wá dá bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀yin oyún tí ń bẹ nínú yín yìí kì í ṣe tó yẹ kẹ́ ẹ lóyún náà fún lẹ lóyún fún torí pé kí ni ìyá wa àṣejẹ ìfẹ́ lẹ jẹ kódà ẹ ti jẹ tójú oorun papọ̀ mọ́ tójú ayé ohun tí bàbá yìí ní kẹ́ mú wá tó jẹ́ nǹkan oríkèéríkèé ara yín òun ló fi parí iṣẹ́ yìí fún yín o. ó sọ fún mi wípé gbogbo ibi tí irun bá wà lára mi ni kí n fá wá mo dé fá gbogbo ẹ ló fún. ṣé gbogbo ń tẹ́ ẹ fá lọ yìí tó ní òun fi ṣiṣẹ́ fún yín òun náà ló fi parí iṣẹ́ yín òun ló wá fa oyún tẹ́ ní fún yín tó lóun kọ́ ló yẹ kẹ́ ẹ lóyún yìí fún o kò wá sí gbogbo ọkùnrin tẹ́ ẹ lè bá pàdé wọn ò ní wù yín o ojú bàbá ilé máa bá pàdé lára wọn o. ṣé rí agbára ọlọ́wọ́n bá ojú tèṣù lọ lìkúlì dá ìdáwà ò gbogbo àìsàn pátá lólógùn tá a fi máa ń wò ṣé rí ètò ìṣẹ̀lẹ̀ yìí náà àkànṣe àdúrà lánìí fún yín ní àdúrà tó ní agbára gidi gan ni o ó dá mi lójú pé tá a bá ti ṣe àdúrà yìí gbogbo ibi tí iná òkùnkùn náà wà ọlọ́run bá wa bu omi pa ẹ fọkàn balẹ̀ torí èyàn dọ́dọ̀ mi àfàsùlẹ̀mọ́ náà in tó bá bá wá yóò já sí rọrùn ni béèyàn bá sunkún wá bí yóò rẹ́rìn padà ni ọlá kankan náà kọ ọlọ́run àtẹ̀tìlẹ́yìn àníbí wa mọ́mọ́ náà ni o ó yẹ tẹ́wọ́ yín ká ṣàdúrà. Allahumma la tada lana dhanba illa ghafartahu wala amma illa farastahu wala dina illa qadaytahu wala hajatan. bí ó ti lọ́dọ̀ àfà bí ó ṣe nǹkan tán ní kó wá ṣe. mo lọ sọ́dọ̀ àfà mi lọ sọ́dọ̀ àfà kó máa kún ẹ̀ àbí ṣe bí ọ̀nà ló bá mi débi tí mo wà yìí òun ṣe mí òun gbà mí láṣẹ dúpẹ́ lọ́wọ́ àṣebí kí ló fi kún ẹ jáwọ́ lọ́rọ̀ mi bọ́ láti ẹ̀dẹ̀yìn lẹ́yìn mi. kí lẹ̀bi tèmi ní ọ̀rọ̀ yìí ṣáà ń ṣe ikó dibi ni. kí lẹ̀bi sí ẹ láàrin èmi àti ọlọ́run ṣojú lásán ló fi fẹ́ mi no tell me ṣojú lásán ló fi fẹ́ mi ni. iṣẹ́ má yìí dáa tí iṣẹ́ ò bá dá mi ní kó wá síbẹ̀ mí ìdẹ́mọ́ ní tì nípa bóyá ìfẹ́ níwájú ọlọ́run àtẹ̀ni ṣé mi mo ní kó fẹ́ ni kí mo mọ̀ ń pa ẹ̀. ṣé mo mọ̀ nǹkan tí mò ń ṣe ni tí wọ́n fún mi ọ̀pá jẹ́ ẹni bí wàá mọ̀ pé mánu yóò níṣẹ́ gidi lọ́wọ́ náà sọ fún mi èmi kò tiẹ̀ ṣe mistake kí nìkan gidi tí mo rí lára ẹ kí tó fà bọ̀ mí lò ẹ́. iṣẹ́ ibi ló kún ọwọ́ wọn ó dẹ̀ mọ̀ ó dẹ̀ fògùn fẹ́ mi wọ́n wá sọ fún mi pé iṣẹ́ bí ẹ̀kọ́ wá máa lọ. kí máa lọ. ẹ má wọlé mi mọ́ in fact mi ìfẹ́ rí ẹ rárá mi ìfẹ́ pàdé ẹ gan ta. ẹ ṣàṣìjọba ayé mi jẹ́ ẹ ti sọ mí dídàkudà kalẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ bá ṣì wà lórí ìtẹ́ máa bọ́ nínú àdánwò tẹ̀sùn mi sí i máa bọ́ ń bẹ̀.
lára ìjọ̀gbọ̀n tó bá wà lára ìdààmú ló jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní mọ̀ tú báyìí ọlá gbéwọ̀ ọlọ́ọ̀bá náà ló sọ fún àwọn mùsùlùmí méjèèjì kalẹ̀ fún àníbi wa Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kìíní àná tí àwọn ọ̀tá tí wọ́n mọ́ bí kándù tí wọ́n wá fi abẹ́rẹ́ gún oríkèéríkèé ara rẹ̀ táláwá ní ànẹ́bì wọ́n náà ló wá sọ fún àwọn mùsùlùmí méjèèjì kalẹ̀ fún pé kó máa jẹ́ ìdílé fún àníbi wa Muhammad akàkùn pàdé lọ́ra àwọn akàkùn pàdé lọ́ra náà sí tábà ti kà fún gbogbo èdè èyí tí ń bẹ lójú rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ èyí tí ń bẹ lára rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ èyí tí ń bẹ nínú ẹ̀ náà ní àbí egungun ní àbí eríkèéríkèé wọn rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa tú bismillahir rahmanir rahim ọ̀là kọ́ ọ́n bí fẹ́lá kí ní sáré lórí ọ̀gá alákọ̀ wà mí sáré káfíńkì ní ìgbà wà lọ́wọ́ wà mí sáré lẹ́fà áfà àti ìmọ̀ wà mí sáré ásìdì ní ìzá hasada bismillahir rahmanir rahim ilé ọkọ̀ rọ̀bì ní ẹsẹ̀ mọ́lẹ́kì ní ẹsẹ̀ láyé ní ẹsẹ̀ tó ń sáré lọ́wọ́ sí wá sílẹ̀ kan ní ẹsẹ̀ alẹ́ ní wọ́n sì wí sóbi sóbi ní ẹsẹ̀ ní láti ní ní àti wà ní ẹsẹ̀ wọ́lá ìyá àti bàbá tó bí ẹ̀wọ̀n òbí ọ̀dà. oníṣẹ́ oríire ọlọ́ṣẹ́ àgbàyà onídọ̀tí. mo máa ṣe kò dé sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. ogun ló fi fẹ́ mi àṣírí ẹ̀ ti tú onídọ̀tí olóòórùn àlàṣà. aláìlójútì. àṣírí ti tú. bá a bá ṣe yóò dìyọnu fún ọ bẹ́ẹ̀ ni ọ̀ ṣẹ́yún tèmi. mo ṣe kò dé sí nǹkan tó máa ṣẹlẹ̀. ṣé ìwọ lágbọ̀rọ̀ dùn tọ́fọ̀rọ̀ lọ tó ní tòun wọ́n bàjẹ́ kí ni kó tọ́ lọ́rọ̀ ó ṣe fún ọwọ́ nú ilé mi ọwọ́ abóbìnrin kẹrù ṣé ẹ pọ̀ lọ́wọ́ ìyá rẹ ṣé ìyá tó bí ó sì ń ṣe nǹkan oṣù. irọ́ lẹ pa ẹ̀yin àgbáyà yìí ọ̀rẹ́ mi jẹ́ lọ wákàtí wákàtí tẹ̀ máa lọ. mi ìlẹ̀ àfọ̀dẹ̀ má wọrí àlọ́mọ́kadà létà. bó ṣe ṣayé mi yìí ọlọ́run máa ṣayé rúdurùdu. ilé máa nira gan o. ẹni tó bá wà wá kú wa ojú àmì mi kú rí wò mí. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. wò mí wò ṣọjọ́ra wọn. àyìn àgbàyà rádaràda yìí ẹ lè bá yẹ ọ̀rẹ́ mi jẹ́ tán ṣó ti yé yín àwọn àkànṣe sọ̀rọ̀ ara wa. bẹ́ẹ̀ bó bá tó kù tẹ́ fẹ́ bú mi kẹ́ ẹ bú mi àmọ́ wọ́n wàá sọ fún ọ pé bẹ́ẹ̀ ni bá dán owó ìwọ rẹ̀ ọ lọ sí bájà náà kú gan bá dán owó ìwọ rẹ̀ ọ lè mí kàn sálí aṣòro kú ọkùnrin ogun tá àṣà tá a pé òjì abẹnú gọ̀ǹgọ̀ lúbúlúbú ojú ọlọ́tí báyé ó ń lé tàlejò jẹ́ èmi lòjò tí òṣù tí ọ̀rọ̀ èjì wẹliwẹli tí ń lé tó lé. ọ̀rẹ́ mi jẹ́ lọ fẹ́ mú káàbù wá. Jesus wọ́n jẹ́ ká ẹ mọ̀ èmi ni kàṣálí aṣòro kò oyún tí ń bẹ́nu rẹ bọ́mọ ọmọ mi wà á béèrè bàbá rẹ̀ àbí ò ní béèrè bàbá. wàá ṣẹ́sì wà sí ẹlẹ́yà. tí àwọn tó ní ẹ tí wọn bá wá mú ọbẹ̀ mi. láàrin ìsìn sọ́sẹ̀ méjì ńgbà kínní kúńkú sí owó tá a wí tó bá dé wò tomijé làwọn ẹbí rẹ̀ ó mú wa bẹ̀ mí. ìrẹ́lẹ̀ pa. ọ̀rẹ́ mi ó fẹ́ lọ rí ní òkú. irọ́ ló pa kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó sọ pé irọ́ ló pa. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. já lọ. ọlọ́mọjọ ọ̀dà la. kò sí kankan mi já pa. kò sí kankan kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ já lọ ọ̀rẹ́ mi já lọ. já lọ. irọ́ ní kò sí tó jọ. ìdójútì lẹ́sàn-án gan. ṣé ìwọ̀n èkó làásùn ẹ̀mí ò sí. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tí ń lọ́hùn igbó náà kù sí òkè pẹ̀lẹ́sùn ẹ lè bá wa lólé ayé pé ilẹ̀ ilé ní mo kú léèlé ọ̀nà ní mo kú ọ̀nà bára gbọ́n mi rè fún adé Ọ̀rúnmìlà tó lóun ó fògiri àlàpà ṣẹ́gun ọ̀tá ń ó fògiri àlàpà àtìyá àti bàbá tó bí àti gbogbo ẹbí ògiri àlàpà ni ó wò pa rán. ẹni tó tú ọ lẹ ògiri àlàpà ni ó wò pa. Jesus
olúwo mi àsákù ẹ̀. ojí ọkà ṣálí. anìkan jó ohun ẹkùn alábẹ́nú àṣáṣí ọwọ́ à ń wò mí ràn jù ṣé ò kí èsọ̀rọ̀ ara mi ni sọ́dá kí n máa ṣiṣẹ́ bí erin kí n máa jẹ̀jẹ̀ ìlírí ojúmọ̀ tó ń ṣègùn tọmọ rẹ̀ fò sẹ́lẹ̀ tó kú lọ́sàn-án gan ṣé wé làápẹ́ ọmọ já ni àbípò làápẹ́ ọmọ wà iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìwọ̀sí ni ibi tí ọ̀tí yẹ kẹ́gbìn ọba mi ẹ̀gbìn gbà mí bẹ̀ àwọn ọmọ tí ò gbẹgbẹ́ ọmọ tó luwa rẹ̀ lè bí àbáwọn àbúrò lẹ́yìn wọ́n mọ̀ sọ̀rọ̀ sólúwa rẹ̀ kàṣẹ̀kàṣẹ̀kàṣẹ̀ èyí owó àárí a kàn ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ ìlírí ni mo wá pé ọ̀dọ̀ fún àtòróòrò inú mi pọ̀ pé ẹbí mo lọ́rẹ̀ẹ́ tó ń mewé tó dájú tó sì tún megbò tó yanrantí wá gbà mí ọ̀rẹ́ mi má jẹ́ kójú ó tì mí jẹ́ ní láàrin jẹ́ rọ́nà gbégbá ebi ilé rẹ̀ rè ìwọ ló kọ́lé yìí ilé tó sì kó èyí ṣe méjì kì í ṣe mẹ́ta mọ́ ṣé kò yẹ kémi náà kọ́lé ni wọ́n ní àìrí kékeré akàtí èmi lé lórí. ìjàpá náà ń gbé tiẹ̀ kiri. kí ló wá dé tákà tèmi ò tí ì ṣe tán láti lé lórí. mò ń ṣiṣẹ́ yìí takuntakun àmọ́ bá a ti ṣe tó gbogbo ya kan fi pọ̀ lu kìíní bùkátà tó lúwa rẹ̀ ń bò kéré rárá ọkùnrin tí ó bá sì lówó lọ́wọ́ tààràtà ìyàwó lérè ò lè pé ló kọ́ tọ́ dáa tọkùnrin bá lówó tó tọkùnrin oríṣiríṣi ọkọ lóbìnrin máa pàǹpẹ́ ṣùtì ọ̀ní dẹ̀lí àmọ́ ọkùnrin tó bá kù díẹ̀ fún gẹ̀ẹ́tù olórí ibú níyàwó orú wọn pè má jẹ́ kí ìyàwó mi ó pè mí lórí ibú. Kàṣálí ṣọ́gbọ́n tí n bá wí fún ọ. jẹ́ kẹ́mi náà níláárí gbogbo ọ̀nà tá a bá mo wá pé ọ̀fun ọ̀dọ̀fin àtòrò ronú mi pé mo ṣetán láti níláárí mo sì gbọ́dọ̀ níláárí gbogbo ọ̀nà tá a bá gbé gbà ìdí tí mo fi wá bọ̀ ọ̀hún. wọ́n mọ̀ pé iṣẹ́ tó gbé lọ́wọ́ òun kò lè jẹ́ èèyàn níláárí. iṣẹ́ wo. bíi ká fọyàn lójú bíi ká yani lárọ bíi ká dáni lápá ó mọ̀ pé èèyàn ń tajà yẹ̀pẹ̀ kó má gbowó èpò. ó lọ sí tó ń sọ̀rọ̀ báyìí wo wọ́n ní bá ọba ló ṣoògùn kà mọ́ ẹni tí ó jẹ́ wo ní yé béèrè wọ́n ní oore bíntín ìkà púpọ̀ lèyàn lè fi lólé ayé ó rí báwọn èèyàn ti máa bẹ̀rù mi ni kò sọmọlúwa rẹ̀ àfọmọ tó rí ìyá rẹ̀ ọba sọnù wọ́n mọ̀ pé Kàṣálí aṣòro kọ òjò tí òṣù tí ọ̀rọ̀ èjì wẹ́líwẹ́lí lèmi tí mò ń ṣe tó nílé tà lè dòṣì bá jìbò má bá rí mi ẹlòmíì ọkọ pàkìdàkìtà ń ṣe ẹlòmíì òfòrí gbàgàn náà Kàṣálí nígbà Kàṣá ọkùnrin ogun ó ti dànù bí èèyàn ò bá máa ṣoògùn ká ẹ̀mí olúwa rẹ̀ ò ní gùn ẹ̀mí olúwa rẹ̀ ò ní gùn bí wọn ti ṣe níláárí ọ̀nà tí wọn gbà tí wọn fi géèyàn òun ni wàá bọ̀ ṣọ́npa mo sì mọ̀ pé àṣírí ọ̀la ń bẹ lọ́wọ́ rẹ̀ àfi bọ́ọ̀bà ní jẹ́wọ́ fún mi. Kàṣálí mọ̀já yìí. Kàṣálí mọ̀já yìí. iṣẹ́ ọlá kan ń bẹ tó lágbára gidi tí ń jẹ́ bí iná. mo jẹ́rìí rẹ. tí ń jẹ́ bí iná tí ń bá ṣe fún ọ ọmọ kọ́lé kiri bí ẹyẹ ni. èmi wọ́n mọ̀ kọ́lé kiri ọ̀rẹ́ ẹyẹ ló mọ̀ kọ́lé. ẹ dákun jẹ́ àṣẹ lónìí. àmọ́ o nǹkan kan ní bẹ́ẹ̀ tó ṣòro díẹ̀ tó bá lè mú yẹn wá gbogbo nǹkan tó kù pátá ní bẹ́ẹ̀ ńlẹ̀ bí ẹbu oríṣiríṣi tá a fi ṣe ó ti ń bẹ́ẹ̀ ńlẹ̀ àmọ́. kí ni nǹkan tí ń bẹ́ẹ̀ tó ṣòro. ó dín dé ojú ara obìnrin ló mú wá o. bó o sì ti sọ pé nǹkan kan wà tó lágbára nǹkan tágbára mi ò ní lè ká mọ́ pé ojú ara obìnrin ó kéré pọ̀ ṣímpù kí mo pè ń bá pé ṣímpù ọ̀rẹ́ mi ṣímpù wo tọ́ọ̀sì mọ́rú iṣẹ́ tí mò ń ṣe kódà tó o bá fẹ́ ju ojú ara obìnrin kan lọ I go get down. wọ́n ga àti ẹ̀ wọ́n gbé wá tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí ó máa ń ṣe ṣòro náà wọ́n gbé wá. Kàṣálí má dára rẹ láàmú tó o bá ilé mu dé gbogbo nǹkan tí tó kù pátápátá ní bẹ́ẹ̀lẹ̀ ojú rẹ ní í ṣe tùkètò rẹ tí n bá fẹ́ fún ọ ṣe pé kọ́ ọmọdé rẹ mi ò ní ṣe lójú rẹ. olúwo sórí bòkú bá ṣe kú kalẹ̀ báyìí ó kò kẹlẹ́ lọ ó kò sí ẹnu òkú báyìí ọ wà mú wú tutù ó fi bò mọ́ báyìí bọ́ bá dàárọ̀ ọjọ́ kejì ọ̀rẹ́ mi á lọ rè kó mẹ́ àmọ́ àní fọwọ́ lásán kó o fi òrì pawọ́ sọ́rẹ́ tó bá kó fún báyìí pọ̀ yóò fò sọ díẹ̀ náà tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀gùn ẹ̀yìn rẹ̀ ọkàn tí ó. ọgbọ́n tèmi sọ fún ọ ìwọ yóò kúkú tẹra mọ́ yín kó o mọ ṣe jẹ́ ká fi ìta fẹ́ sí i. ẹ̀yà àlè fi ẹbẹ́ ní báwo bá kì fún ni á kì fáwọn. inú yìí tó bá ti pé ọ ní o dì mú ọkùnkùn máa ṣe ká rẹ lọ. o ti bínú rẹ má bínú ẹ̀ṣẹ́ mi ò fẹ́ kí ọmọ ṣe ká. báwo bá kì fún ni lójú fẹ́ á kì fáwọn ọ̀yà mo. mi ò fẹ́ kí òkú kiri ogun àtọ́. ṣàánú mi mo
mọ̀ pé mo ti ṣí ẹsẹ̀ gbé mo mọ̀ pé mo ṣe lédè ṣùgbọ́n tí ẹ mú ti ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ láti ilẹ̀ jọ̀ọ́ ṣàánú mi gbà mí tọwọ́ tẹsẹ̀ má mi ti toyún yìí rárá o mo ti rí dókítà ó dẹ̀ ti promise mi wípé àwọn ọmọ bá mi gbé yọ lódìndín ní mi ní problem jọ̀ọ́. Fadira, no, I can't understand. Mi ò understand nǹkan tí yóò sọ. Ṣé èèyàn máa ń fa ẹrù ẹlẹ́rù? Èèyàn máa ń fa ẹrù tiẹ̀ lọ́wọ́ kó gbé tẹni ẹlẹ́ni sórí ni. Mi ò mẹ́ni tó fún ẹ lóyún. Mi ò mẹ́ni tó lóyún. Ó gbé oyún wá bá mi, ó ní kí n gbà ẹ́ toyún. Ṣé kí n ẹ̀pẹ́ títí dìgbà tó máa fi bímọ ni? Àbí òun sọ fún mi pé oyún yìí o kí n máa ṣàbálẹ̀ lórí lọ kò yé mi. Irọ́ bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ kémi àti ẹ kájọ lọ ṣe káwájọ wà pọ̀ bá ṣe jọ wà láti lè tẹ́lẹ̀ náà ni. Òun sọ fún mi pé dókítà kan wà tí ó lè bá ibà oyún yìí jẹ́. Ṣé kìí ṣe wípé orí ìwọ àti dókítà yìí ò pé? Oyún oṣù 9 ó ti tọ́kú lé ó ti fẹ́ kú. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé orí ẹ̀ ò pé ni. Ó yá bí mo ṣe wẹ̀ dídé kó wájú mi. Get up! Akíntúndé o máa ti love mi rí. Get up! O máa love mi rí má ṣe. Mi ò love ẹ mọ́. I don't love you anymore. Dídé! Oya, get out! Get out! Bàbá yìí, máa bọ́ oyún yẹn jẹ́. Àbí kí n fọwọ́ inú kùn. Bàbá yìí, ìta! Tó bá wà lára ogun ni, tó bá wà lára ìjọ̀gbọ̀n, tó bá wà lára ìdààmú ló jẹ́ ẹ̀jẹ̀ dúdú. Èmi Kàsálí aṣòro kò fún ara mi. Òjò tí òṣù tí ọ̀rọ̀ èjì wẹliwẹli tí ilé tó ń lé tàlejò ṣìbáṣìbò. Wọ́n láwọn ṣáàkì ni àwọn òpònú. Sásìkò tí rí ayọ̀ mi ń bọ̀ báyìí ló yẹ kí wọ́n ṣáàkì mi. Àsìkò tèmi ń wẹ́ràn gẹ́ tí wọ́n wà tí wọ́n fi ṣọ̀run àjìjà tí wọ́n dolówó ojú wọn ni wọ́n ṣe. Wọ́n ra gbogbo ṣíríìtì yìí pa nígbà owó bá dọ́wọ́ mi. Wọ́n wọlé ọ̀pọ̀lọpọ̀ wọn dànù. Kí ni wọ́n ṣe fìjìláńtì mọ́? Ó dìgbà tọ́wọ́ mi bá ba ohun tí mò ń fẹ́. Torí òru là á ṣe kà béèyàn bá ṣe lọ́sàn-án gan kò ní fara rí lọ. Nígbà ọwọ́ mi bá ti tó ohun tí mo fẹ́. Wọ́n ṣáàkì ara mi fúnra ara mi. Kò dìgbà tí wọ́n ṣáàkì mi. Fúnra ara mi ni wọ́n ṣáàkì ara mi. Ọwọ́ wọn wà dé. Wọ́n ra gbogbo àdúgbò yìí. Wọ́n kọ́ wọlé sámọ̀nù lálọ́ọ̀dù. Wọ́n kọ́ ra lé rẹ̀ mọ́ lórí wọ́n wo dànù èmi. Mo fira mi ṣe fìjìláńtì àpàpàǹdodo. Ẹ ṣáàkì ara yín ni ẹ ṣáàkì mi o. Bí wọ́n bá sì mú mi wọ́n pèsè bóṣù ò tí ì parí ẹlẹ́sànwó oṣù fún mi iṣẹ́ ìwọ̀n mò ń ṣe. Tó bá wà lára ogun ni, tó bá wà lára ìjọ̀gbọ̀n, tó bá wà lára ìdààmú. Oh, give me more. Oh, whoa. Oh, man. Give me more. Fine boy. Man. Wow. I love that. Give me more. Oh, wow. I love that. Sorry, You are just an animal. Ẹ̀rọ kó lásán ni ẹ́. Fine boy, stop that, Jare. Wọ́n pè ní fine boy inú ẹ̀ wò. Fún mi ní nǹkan tó fẹ́ fún mi kí bàbá Ṣáàkì tó dé wo ni. Ìyàwó mi ló mọ̀ ẹ́. Stop that. Ìfúnlẹ̀ Jare kí. Kí ló ń ṣe? Ẹ̀jẹ̀ dúdú, ẹ̀jẹ̀ dúdú, black blood, ẹ̀jẹ̀ dúdú, black blood. Stop. Calm down. Calm down. Why do I have to calm down? Security man on site. Come down here. I will obey you. Thank you. Calm down. Ẹ dákun, ń bo lọ ń lọ, ń bo lo ti ń bọ̀ lákòókò yìí. Ẹ kalẹ̀, mo ń lọ sílé mi ni. Ẹ dákun, má dàpọ̀ mọ́ra wọn, ọ̀rọ̀ rẹ yìí ò yé mi o. Sọ wá wòyàn ládùúgbò yìí,
ọ̀ ń gba bẹ̀rẹ̀dẹ̀ rẹ ni àbó tí lọ wò yẹn bìkan ọ̀ ń gba bíbà ẹ lọ sádùúgbò rẹ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá interrogation ní iyì kò yé mi I don't understand it mi ì dẹ̀ lè ṣàlàyé ju bí mo ṣe ti ṣàlàyé yìí lọ I'm going home mo ń lọ sí ilé bàbá mi. ẹ̀yin ṣé bó o ṣe ń bọ̀ sọ pàdé àwọn fìjìláńtẹ́ lọ́nà àbọ̀ pàdé wọn lọ́nà. ẹ wo bí bàbá mi ò pàdé èèyàn kankan lọ́nà ẹ̀yin nìkan ni mo pàdé ẹ̀yin lẹ́dẹ̀ ń ni mí lára báyìí sọ ẹ jẹ́ kí n máa lọ. èmi ni ọlá ọmọ pòsíṣàn mi ní ìní bọ́ bá jábọ̀ àbá ọmọ pòsíṣàn mi ò ní mọ̀ pé mo ṣé ọ̀wọ́ aago ọwọ́ rẹ̀. ṣé ilé wa ti ṣújù ní ilé oyin ṣújù náà. táàmù ọ̀lọ́ láfítà wọ àná lóru. ní tẹ́ ń ṣe ìgbẹ́ tó fi ń dìlé mi ni ẹ ń jẹ́ kí lè máa ṣú sí ní báyìí. sórí ilé ayé yìí gbẹgẹ́ irú àwa tá a jẹ́ security gbogbo àdúgbò yìí kò sẹ́ni tí ó ní irú rẹ̀ tí ó gbàdúrà pé kí nǹkan burúkú sí ọ. security táwa sì ń ṣe àbọ̀rọ̀ mi ò yẹ ọ. orí mi máa sọ mí sókùnkùn ayé. ayé máa níkà. ẹ rí mi lókùnkùn. ẹ tún sọ mí sókùnkùn ọmọ. má jẹ́ káyé gbọ́mọ lọ́wọ́ mi ẹlẹ́dàá. ó tán bí ó tán ojú aláṣejù tí wọ́n mi gbígbóná. èrè iṣẹ́ ọ̀rẹ́ ó ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ dúdú. dédé àkókò yìí ẹ dákun olúwo ni mo béèrè. ẹ̀yin ò sí ìlú ni bàbá. kí ló dé. olúwo ti sílẹ̀wọ̀ lọ́jọ́rò òní. ta ló ló sílẹ̀wọ̀. bẹ́ẹ̀ ni bàbá àwọn awo náà ni wọ́n ń ṣètò fún wọn lọ́wọ́ nulẹ̀ báyìí. olúwo láàánú fẹ́rẹ́ bí ẹkùn. bẹ́ẹ̀ ni bàbá. àgbárígídá tó tó bí o. ṣé ò sí bàbá ṣe ẹ ní nǹkan fún wọn ni. n ò ní nǹkan fún wọn mo sì tún ní nǹkan fún. léyìí tó já sí pé olúwo ti jáde láyé. a ti ṣerú eléyìí sí elédùà. orí mi o orí mi o. sáré rẹ̀ mi jẹ́ ni wọ́n ń ṣe àwọn ìlú wọn nílé lọ́wọ́ wọ́n sáré rẹ̀ mi jẹ́ ni bàbá. Yé paripa yé. Abẹ́ ìwárí nǹkan báyìí tí mo sì sọ fólúwo tó ní ìlọrẹ̀ mú jọ̀bọ̀jọ̀bọ̀ ojú ìyá mọ̀ pọ̀ wá mo mú débì ní ìsìn lolúwo ti kú ló ti sílẹ̀wọ̀ ló ti fọwọ́ òkun lélẹ̀ mo sì sọ fólúwo mo ní oore bíntì ìkà púpọ̀ àbẹ́ rí pé gbogbo igi tó bá tó ìpẹ́ngbó mo sì ní ó já máa ṣe kàkà máa ṣe bí ẹja ṣe bí mẹ́sàn-án ká sórí ẹyẹ kan wọ́n ti gbèrú eléyìí sí wọ́n ti gbégbá ó sì jẹ́ pé olúwo kọ́ mi ń di kínní bí n bá ṣe ń bá dọlọ́lá bá dọlọ́rọ̀ báyìí orí mi ò mọ̀ ní ìbúrú báyìí. ònu aṣòro kò nu Kàsálí. Mr. Kàsálí. ọ̀gá ọlọ́pàá òun ní Kàsálí ni ẹ bá mú dáadáa o. Mr. Kàsálí wọ́n fẹ́ rí yín ní àgọ́ wa láti state CID. wo ó tiẹ̀ ti di aṣọ́lọ́pàá ní ẹ̀pìn lóòótọ́ àwọn tó jẹ́ pé àkúùsì làwọn ará bíi tí mo bá yín ṣiṣẹ́ oníye oṣù tí mo ṣe tẹ́ ẹ̀ sanwó sẹ́mi ẹ̀ tó wá fọ ọlọ́pàá wá mú mi ó tiẹ̀ ti di ọlọ́pàá ibi afẹ́ gbòbì sí tóbi ìlalẹ̀ tó wù ní tá a fẹ́ kó ṣẹlẹ̀ òun gangan lẹ́bàá mi mú o. wọn ò fún mi lọ́wọ́ sẹ́mi mo sì tún wá kú òbí tó wá fọ ọlọ́pàá mú mi. sábọ̀dù lálọ́dọ̀ àbí kí náà pé sórí bó ṣe sapá kọ́rọ́ náà bó ti bá a kú nù. bí wọn ní ṣe bá kú nù ọ̀rọ̀ ọlọ́pàá
ẹ mú o. ẹ wò ó àṣírí gbogbo ohun tẹ́ ẹ ṣe lóru pátápátá ni mo rìkọ́dù síbí. stop that. Mr. Kasali èmi kí mo ṣe tó níbẹ̀ lọ́wọ́ rẹ. Mr. Man mo sọ fún kí wọ́n fẹ́ rí yín lágọ̀ọ́ wa ẹ jẹ́ ká máa lọ. ẹ wò ó mo ti ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ti ń láronú o eré mò ń pè tẹ́lẹ̀ àmọ́ bí tẹ́ gbé bàdé yìí ẹ wà jẹ́ kí n wọlé kí n pààrọ̀ aṣọ mo sẹ̀ jẹ́ ẹ rí i pé mo jápọ̀ àyà. ẹ lọ kọ́ wá ṣe ń bì báyìí ni ẹ respect ara yín o tẹ́ ẹ bá respect ara yín máa embarrass yín ó yá ẹ gbà báyìí. kálẹ̀ mọ́ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ wọlé pààrọ̀ ẹ jẹ́ ká lọ jẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ lọ ẹ bá ẹ lọ fẹ̀sọ̀ wájú aṣọ ojú bá wọ bẹ́ẹ̀. ó ní oògùn mú ẹgbẹ́ lọ́wọ́ náà ẹ lọ́wọ́ rẹ ẹ mú nìkan. èṣù lọ́fà kì í ṣe ìdùnnú mi rárá èṣù lọ yá ń lò n ò sì mọ̀ pé sọ yá ń lò bó ṣe yá ń lò tó báwọn àti pé pàápàá ọmọ tí mò ń yọ nǹkan lára rẹ̀ wọn mọ̀ pọ́ ọmọ olówó ni ẹ wo àwọn tí ń ṣe nǹkan bílẹ̀ yìí kì í ṣe ìdùnnú ẹlòmíì ní ẹjẹ́ bá àwọn ìjọba wa gan sọ̀rọ̀ ẹjẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n fara níyàn lẹ́ni ẹgbẹ̀pẹ́ ẹnìkan kó bílíọ̀nsì jẹ ọ̀la ẹnìkan kó tírílíọ̀nsì jẹ bẹ́ẹ̀ bá ka ìwé orílẹ̀-èdè ìwé ìròyìn inú yín ó bàjẹ́ ni èmi náà sì fẹ́ dọ́gbọ́n sọ́ra ara mi mo fẹ́ ohun tí mo mú lára ọmọ mo fẹ́ fi ṣáájú owó ni iṣẹ́ fìjìláńtẹ́ jọ̀wọ́ ni wọ́n ṣe dà kí n lè kú òun ṣe ẹ̀yà kọ́kàn mi ó lè balẹ̀ mo ṣe yọ ohun tí mo yọ ní ara ọmọ tí mo tó kú nígbà tí apá ń bi kí ní fìjìláńtẹ́ àmọ́ gbogbo àwọn tí wọ́n kówó ńláńlá jẹ náà bí wọ́n bá fà á lọ fà á bọ̀ wọ́n gbónídùú ohun ẹwà àtijọ́ tí wọ́n ti kó kinní sólú ẹ̀ lọ́rùn gbónídùú omi ẹ dákun ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè yẹn fojú àánú wò mí o ẹ má jẹ́ ń kú báyìí o ẹ má jẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ tó ju tèmi lọ wọ́n fi wọ́n lẹ̀ ní o wọ́n fi wọ́n lẹ̀ ní o ẹni tó jí katapila gbé òní ọmọ ṣèdájọ́ ẹni tó gbẹ̀rọ lọ́ta ìjọba ẹ dákun ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè ẹ gbà mí ẹ má jẹ́ ń pa mí o èṣù lọ yá ń lo inú mi ò sì dùn inú mi ò dùn bó ti ṣe ṣẹlẹ̀ èṣù ní èṣù lọ yá mi lo ẹ foríjì mi o àti pé pàápàá àwọn ọmọ pọ́mọ olówó lọ́mọ tí mo yọ nǹkan lára rẹ̀ pèmí náà sì gbìyànjú ajé ni ní tí mo yọ níbi kùnkùndùn ti bí mo fẹ́ fi ṣáájú owó ni ìyà ń jẹ̀yàn lórílẹ̀‐èdè yìí àwọn ìjọba wa ń fìyà jẹ̀yàn bẹ́ẹ̀ bá gbọ́ lónìí ẹ gbọ́ pé ẹnìkan kó bílíọ̀nsì jẹ bó bá di lọ́la ẹnìkan kó tírílíọ̀nsì jẹ ẹnìkan kó mílíọ̀nsì jẹ wọ́n sọ lọ wọ́n sọ bọ̀ wọ́n folúwa rẹ̀ lẹ̀ náà ni wọ́n dá wọn láre wọ́n gbónídùú wọn ò rẹ́ni gbónídùú omi o iṣẹ́ fìjìláńtẹ́ mi mò ń ṣe kí n tó rí ọmọ tó rìn lóru mo sì gbìyànjú ni kíní tí mo mú kémi náà fi ṣáájú owó kí n yí kí olú ẹ̀ má kú sínú ìṣẹ́ ẹ dákun o ẹ foríjì mí o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn eléyìí n ò tún ní sanrú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ kán tú mi lẹ̀ o ẹ dákun o mo bẹ̀bẹ̀ ni ẹ ṣàánú mi o. èyí ni ìròyìn ìyálẹ̀ta láti iléeṣẹ́ Ewé Adé TV Ṣeun Ọlárẹ̀ ni oníròyìn yín. àwọn òṣèré orí ìtàgé ti ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń gbáradì láti lọ gba àmì ẹ̀yẹ ní òkè òkun ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ọwọ́ àwọn agbófinró tẹ ọ̀gbẹ́ni agbénipa tí orúkọ rẹ̀ ń jẹ́ Kàsálí Aṣòrókò èyí tí ó ṣe ikú pa ọ̀dọ́mọbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Bádéró. ìwé ìdánimọ̀ tí ó wà ní ara rẹ̀ ni àwọn agbófinró fi mọ orúkọ obìnrin náà. ẹnikẹ́ni tí ó bá mọ ọ̀dọ́mọbìnrin Ayọ̀mídé Bádéró kí ó kàn sí àgọ́ ọlọ́pàá tí ó wà ní ìsàlẹ̀ odò ní Ìkòròdú. arákùnrin ẹ bá mi bi arákùnrin kí ló ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ dúdú. ẹ̀jẹ̀ dúdú. bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ dúdú. bàbá ẹ mọ̀ pé kí nǹkan dúdú ó yé yín ẹ̀jẹ̀ dúdú ó yé yín. àrí mú mẹ̀jẹ̀ dúdú èmi làkúrò ègbé ni. bàbá làkúrò ègbé kọ́ ẹ rárá kò lè tẹ̀ ń wò yìí ẹ béèrè ìrìn àjò tó rìn kó tó dọlọ́lá kó tó dolówó.
Bádéró ṣé wọn náà ń gbọ́ wọn alàgbà ń sọ. káti ẹ̀ kò wọ́ sí ẹ lẹ́nu ó wọ́ sí ẹ lọ́wọ́ kò wọ́ sí ẹ létí o àbí wọ́n kó irun tó ṣẹlẹ̀ gangan bó ṣe lówó ìtumọ̀ rẹ̀ rí ẹ̀jẹ̀ dúdú ọ̀nà rẹ̀ kò tí ì yé dédé èèyàn. Bádéró ọkùnrin kákáká lójú ogun mọ̀mọ́ rí ọ. ṣe rí wíwá tí mo wá lọ́tẹ̀ yìí mo wá tológun ni ò torí pé ọkàn mi ti lé fẹ́ ṣe oògùn owó ìfẹ́ àwúre o mi fẹ́ àwúre pé à ń wẹ àwúre yẹn pé fún mi lọ́wọ́n ọ̀sẹ̀ kan rí ńgbà kan oògùn owó gidi mo fẹ́ ṣe ní ètò ẹ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni tó ẹ pé tẹ́ bá ti ní kí tí bá ti lò bẹ́ẹ̀ ṣe ní kí n lò báyìí ká tó rọ́ọ̀sẹ̀ mẹ́ta kán ti máa gbúrò mi lẹ́niwẹ̀ àpé Lágbájá ti dolówó Bádéró ti di olówó tó bá dé olówó lágbà ìyẹn ni mo fẹ́. Bádéró jẹ́ aṣọ kò yọ yẹra wa ṣé mo fẹ́ kí kinní kan yọ ewé ń bẹ ògùn wa tí n bá sí àwọn àwúre kan fún ọ. Bàbá mi káre. Bàbá mi ò fẹ́ àwúre sẹ́ alóògùn owó tó yẹ pé tí n bá ti pè báyìí kówó máa dé àwúre á máa pẹ́ tí fún mi lọ́sẹ̀ mo ti wẹ̀ rí. Bádéró Bádéró ìyẹn ò ní pé ọkàn rẹ ti mú lele. ó ti le mo ti ṣe tán. tó ti mú lele pé lóòótọ́ oògùn owó lọ fẹ́ sí oògùn owó ń bẹ o. iṣẹ́ ìṣàṣàwòrè mi ò fa wòrè rárá oògùn owó gidi ẹ̀. oògùn owó ń bẹ sórí oògùn mẹ́ta kan bẹ tó dá lójú tí mo dogun lọ́wọ́ bàbá mi tá a bá ṣe ọ ní owó ẹ̀mí mọ̀ sọ bẹ́ẹ̀ ọ lówó ọ dìlú mọ̀ká sórí èkínní ọ lọ bá ń wá ẹran ajíyọ olè kan bu díẹ̀ bá ṣí báyìí wá kọ bù wá fún mi tí n bá pè ló sí ẹ̀ǹtán ọjà sì jẹun ọ ní owó ayé ọmọ àṣùgbọ́n ìṣòro tí ń bẹ ń bẹ̀rẹ̀ ní tí wọ́n bá fi pa ọ́ léwu wọ́n fi pọ̀ lórí rẹ o. mi ò fẹ́ yẹn. ọ̀fẹ́ yẹn ọ̀tún wa bá ń wá àkùkọ adìyẹ tá a bá ṣiṣẹ́ ọ̀tán tá a bá dàgbà dólẹ̀ tó bá jẹ́ ẹyọ mẹ́ta péré lọ́jẹ́ ọdún mẹ́ta lọ́ọ́ fi lówó. kò ní jẹ́ 40. rárá. mi ò fẹ́ yẹn náà. èyí tí ó wá kẹ́yìn rẹ̀ eléyìí kò sí nǹkan kan tí ó tẹ̀yìn rẹ̀ yọ kò sí láburú tí ó ṣẹlẹ̀ nítorí ọkàn ṣe tó le díẹ̀ ńbẹ̀ ni pé ọ lọ bá ń wá ọmọkùnrin tí ìbàlágà tí ètí ìrọkàn tí ò tí ì gbó débi pé yọ ọmọ bóbìnrin lájọṣepọ̀ ọmọ eke ọkùnrin ọ lọ wá tó bá ti wá débi torí gbogbo èlò tó kù ìwọ dáadáa mi. ọmọkùnrin tí ó ti ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin kankan tí ó ti bàlágà bàbá ẹ ti ẹ̀ máa rí èkó tí n bá mú ọmọ lápadà ni tó kígbe yé ẹgbàá mi ò gbọ́mọgbọ́mọ ṣẹ́rí kí èèyàn tó sọ wọ́n ti gbé táyà sí èèyàn lọ́rùn wọ́n ti bàjẹ́. Gbadéró òkú làkà èmi rò pọ̀ ní béèrè ni ọbẹ̀ ẹ̀ kárí iṣẹ́ mọ̀ pé ẹni bá béèrè ọ̀rọ̀ ní fẹ̀dí rẹ̀ gbọ́ èmi tí mo ní kọ́ lọ lè mú wá tèmi yé mi n ó fún ọ ní nǹkan kan tó lò. sọgbọ́n ẹ ṣe ọmọ bẹ́ẹ̀ ẹ ṣe èèyàn bẹ́ẹ̀ ìwé àbí ìwọ ni. àwọn èèyàn mọ̀ ṣe. mi ò fẹ́. alẹ́ mi jura wa lọ. àwa ló máa jẹ 30 tó yẹ. sọ ti rí ẹrù rèé o mọ́rù ni o bọ́mọdé bá rù ọrùn ọ̀gbọ́ àbí yọ sọrí òrùka ẹ̀ apàṣẹ ni o àbámọ̀dá ni torí àbámọ̀dá ò ní dá tiẹ̀ kọ́ mọ́sẹ̀ tó yọ nísìnyí sọrí tó bá ti jáde ọ̀ mú òkà yìí ọ̀ fi àpò tó bá ti jáde tó ti rí ọmọkùnrin tó fẹ́ lò ọ wà fi ọwọ́ sọrí tí èrò ọkàn rẹ bá ti sọ lọ́mọ wọn dì bàbá ni ó dàdìẹ yọ dàdìẹ bọ́ ni ó dìgbín yóò dìgbín. màá mú dání sápò tí n bá wá ti rí ọmọ tí mo rí pé eléyìí ò tí ì bàlágà ni màá ṣẹ̀ṣẹ̀ wá fi sọ́wọ́ ẹ jẹ́ àlọ́. nkí n tó bá ti di wọ́n mú abá mi àá parí iṣẹ́ tó ti yọ báwọn ọwọ́ àlàáfíà náà fi sí.
tó bá ti mú dé àyìn nǹkan tó bá dà èmi kíní dáadáa mi sọgbọ́ dáadáa mi Bádéró mo kì bá nǹkan lọ sí dáhùn lóhùn ọ sọ pé èmi olówó nítorí ọmọ sọnù Bádéró ọtí dolówó. ẹ wá wo tí n bá wà di olówó tán àfi nǹkan tẹ́ ẹ bá fẹ́ ni mi ò ní fún yín. jádán wò náà ọgbọ jádán wò. ẹ mẹ́kun. Èmi mo ti sọ fún ẹ pé bó bá ra búrẹ́dì fún mi kó máa ra mínírààsì àtẹ̀pà. owó yẹn ò lè tó sàn. Pẹ̀lú ẹ tán ẹlẹ́dùn àtúnṣe lẹ́yìn fún ayé ọ̀sẹ̀ mi. àmì sàn. Àjànú mi torí Ọlọ́run ayé ò ní pọ́jú yán. Àdìmọ́ ràbàràbà ó ayé yóò ní bàjẹ́ ó. Elétò ní ọjọ́ tún yán ayé yóò ní bàjẹ́ ó. Nítorí burúkú ó. ẹ pẹ̀lẹ́ o. Elétò sànù yín. ẹ gbà. Ọ̀nà ẹ ṣe o. Ẹ ṣe wo elétò ní táyà pẹ̀tù. Ẹ̀sánú nítorí Ọlọ́run ẹ̀yìn torí ibú o. Délájà owó tà ní pàdé lérò. Délájà ọmọ ẹ wá dà. Délájà ni Adélájà yé ọgbọ́n mi dà. Alàgbà ṣe ẹ ti rí wípé ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ ẹwọ ẹni táyé ti sọ sínú òkùnkùn bírímù inú òkùnkùn ló ń sùn inú òkùnkùn ló ń jí inú òkùnkùn ló ti ń jẹ ló ti ń mu ojú kan ṣoṣo tó tún fi ń ríran lárákùnrin gbà tó sọdọ̀ lówó lẹ́nì ẹ wá rí gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ sárákùnrin kò déédéé ṣẹlẹ̀ ẹ wá rí Ọlọ́run nífẹ̀ẹ́ arákùnrin gidigidi lọ́lá ìyá tó dẹ̀jẹ̀ lé ọmọ tó bí lórí ọmọdé yìí báyìí wà ó torí pé aláìṣẹ̀ níyà rẹ̀ ọmọ yìí fẹ́ wá kó ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ lọ́dìn kájáwé kájágbò tọ́lọ́run bá fọwọ́ sí ni ẹ mọ̀ bí ibi tí ebi mẹ́sọ ni ìwé mímọ́ ní bí Pọ́ọ̀lù bá ń gbìn bí Àpọ́lò bá ń bomirin láì sí ìbùkún Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ẹ̀ asán ni ẹ bá mi bi arákùnrin kúrúkú wo lọ́pàá ìyàwó rẹ̀ àrí Bádéró kì í ṣe kí ẹ̀jẹ̀ dúdú pọ̀ lọ́wọ́ rẹ báyìí ṣé wọ́n rẹ̀ tó pàyà Ayọ̀mídé ni wo má sọ fún mi pé wọ́n rè pa o torí kò bá sọ fún mi pé wọ́n rè pa á dùn mí gan o á ti ẹ̀ dùn mí jù. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà ti mọ̀ ọ́ pa ìtẹ́lẹ̀ Ọlọ́run ti ṣe ìyàwó ìyàwó tá à ń wí ti lóyún. yóò sì sọrí. labá ní ká fi kúnrin ẹsẹ̀ wa pé ókè o ọmọ tí à ń retí àwọ̀ o àkọsẹ̀jayé ẹ̀ nígbà tí bàbá yẹn máa wọlé agbára ẹ̀ tó máa padà síta ló bá rojú kókó lónìí ọmọ yìí o tá a bá fẹ́ kí ẹ̀mí rẹ̀ ogun kó ṣe nǹkan rí láyé o n tó fẹ́ gbà ní ẹ̀mí ìkànnú àwa òbí méjèèjì kó dẹ̀ sọ tẹ́ni tó jẹ́ nínú àwa méjèèjì bàbá ìkọ́ kò sọ pàtó mú ní ọ̀dà èmi tún léèyàn ẹ̀yìn èmi á sáré wá bíbà yìí ẹ̀yin ó bá mi wò pé ọmọ yìí ẹ̀mí ìta ló fẹ́ fi rọ́pò ààrẹ ẹ̀mí ìta ló fẹ́ mú ìyẹn ló gbé mi dé bíbà yìí. Bádéró àdélé pamọ́. gbẹ̀mí pé èmi ló dẹ̀ ń bọ́ àgbà ló bá rí mi sá.
Adéró. Sáà. A kì í gugi káko ni. A kì í kọ̀gbẹ̀ ká kọ̀yàn. Bí kọ̀ọ̀kan bá ṣe lálẹ́ odò arálẹ̀ odò. Ọ̀túnba. Sá. Ọ̀túnba. Sá. N ti bẹ́ẹ̀ bí yọ̀dá. Padà. Àmọ́ ohun tá dànù. Ọlọ́run ló ṣe làákàyè o. Ẹ̀mí rẹ lọ́mọ ìdí mu o. Ara fún mi. Ara fún mi. Ẹ wá mọ̀ tó kù báyìí. Ẹ̀yin àgbàlẹ̀ sọ pé tó bá kọlẹ̀ tó kọ òkè ó níbi tẹ́yìn àgbà máa ń gbé sí. Ẹ jẹ́ àgbékalẹ̀. Ẹ bá mi yí padà. Ká dà sí orí kó máa mú ìyá ẹ lọ. Ó fèmí lẹ̀ kó mú ìyá ẹ lọ. Òótọ́ lọ ti sọ òótọ́ ni nítorí pé wọ́n ní bí ẹ̀gún bá gún ọmọ awo ẹsẹ̀ ògbèrè láti yọ. Kíákíá. Tá a bá sì dáadé gúnugún ẹyẹ míì náà fi sun abẹ́ẹ̀kọ́. Iye kíye tó bá wọn ná mi ní kẹsàn ẹ yí sí lórí. Tó bá di ní ọjọ́ alẹ́ tó di pé àmọ́ra wa mọ́ ìwọ padà wá wọ́n ní àwọn ètò kan àwọn iṣẹ́ kan tó ń ṣe. Kí n padà wá. Iye kíye tó bá dàbẹ̀ náà ní kẹsàn. Kò lè owó àwọn mọ̀ pé irú iṣẹ́ báyìí ìjòwó pọ̀ kan bá wẹ́gbẹ̀rún 5,000. 5,000. Ọlọ́run ń fún ìjù bẹ́ẹ̀ lọ. Torí àwọn kọ̀ọ̀kan àwọn ìwé kọ̀ọ̀kan àti àwọn orí nǹkan kan tí wọ́n rà tó ti bọ́ nìsín. Torí tí n bá wá parí iṣẹ́ òun tán ó wá ní kìlọ̀ kan o. Kìlọ̀ owó tún ní o. Ìkìlọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àìdárò pọ̀ o. Ṣé tí èèyàn bá sọ pé ó máa ṣe ohun ilẹ̀ ń jẹyàn kò tí pọ̀ jù. Kò pọ̀ jù. Ó ti tán. Kò jù báwọn lọ nítorí pé tá a bá dárò púpọ̀ àkúfà ni máa fà o. Ìgbà ni kò tiẹ̀ wà níjà kúfà. Ṣé bí ọ̀rọ̀ mẹ́ta yẹn ò pọ̀ jù ó máa ṣe ilẹ̀ ń jẹyàn. Ìtọ́ wa ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọ̀wà lọlé tó ti yọ ní ìsìn bọ́ba ti délé kọ́ padà wá ní pé èèyàn méjì ò mọ́ra wọn mọ́ kọ́ padà wá á wà sísè. Ó dẹ̀ pé ìwọ kọ́ ìyí tó ṣẹlẹ̀ yìí dárí nǹkan alàgbà Gbadero ìpàrípa. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ni wọ́n gbà láti fi bí ọmọ yìí Ọlọ́run fẹ́ lu ọmọdé yìí láti fi kó bàbá rẹ̀ yọnú ẹ̀ṣẹ̀ tó wà ní. Òótọ́ ni o tó bá jẹ́ pé ìyá ẹ̀ wà láyé kóun ti kú kú òṣì yóò fẹ́ kú ìlọ ọmọ ìyá fi kúbò láṣìírí ẹ wá wọ ẹlẹ́yà rẹ̀ lẹ́sẹ̀yìn ẹ wú ẹlẹ́yà rẹ̀ lẹ́sẹ̀yìn. Ẹ wá rí kò sóhun kankan tá a lè ṣe ju pé kẹ́ ẹ mọ gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ farakùnrin yìí o. Ayé mi o Gbadero ṣé orí bó ṣe padà ní ilé ayé jẹ́ báyìí kó o kàn da ilé ayé ara rẹ rú wọn èsì ń rẹ̀ kàn yá lè ṣe àfi ká má gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún. Ẹ̀jẹ̀ tó fi sínú yẹn